àṣírí kan rèé tí àwọn àgbà wòlíì ìgbàanì tí wọ́n jẹ́ Yorùbá máa ń lò. Àṣírí yìí àwọn bàbá wa ìgbàanì wọ́n á ní kí wọ́n lọ wá àgbọn méjì tó lómi dáadáa. Àkọ́kọ́ kó lu àgbọn náà, kí wọ́n wá pe orúkọ alágbára yìí sí ní ìgbà 21 times. Kí wọ́n pe orúkọ náà jẹ́ẹ́jẹ́ láì láriwo lọ. Kí wọ́n sọ wípé Jehovah Asaula, Jehovah Asaula, Jehovah Asaula. Ìgbà 21 ni kí wọ́n pe orúkọ yìí sínú omi àgbọn náà. Kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tú omi àgbọn náà sí orí ẹni náà, kó máa fọ́ sí gọ́tà, kó máa fọ́ sí ojú ọ̀nà o, níbi tí ẹlòmíràn ti lè tẹ̀ mọ́lẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì, kó mú àgbọn kejì kí wọ́n jọ omi rẹ̀ sínú kọ́ọ̀pù, kí wọ́n sì tún pe orúkọ alágbára yìí Jehovah Asaula nígbà 21 sínú rẹ̀. Kí ẹni náà wá gbé omi àgbọn yìí kó mú. Ẹ gbọ́, àṣírí yìí dájú sáká. Bí ẹnikẹ́ni bá lò yóò ní ẹ̀rí tó ní agbára. Bí orí bá ń fọ́ ẹnìkan tí orí náà kọ̀ tí ò lọ, tí wọ́n ti ń pè ní orí túlù, tàbí bí orí bá ń ro ènìyàn, tàbí ọrùn ń ro, tàbí gbogbo ara ń ro, wọ́n á tún máa lo àṣírí yìí bí nǹkan bá ń rìn káàkiri ara ẹnìkan, tàbí orí rẹ̀ ń dìde tí ń wúle dàyìn, tàbí tí wọ́n bá ṣàkíyèsí pé ẹnìkan fẹ́ ní ọdẹ orí, wọ́n á tún máa lo àṣírí àwọn bàbá wa ni. Lọ sí comment section, kọ síbẹ̀ pé Yorùbá gbọ́n, kí àṣírí ìjìnlẹ̀ yìí kó bá lè ṣiṣẹ́ fún ọ. Ire o.